Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Sir, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ìyá ìkànnú àwọn onífújì náà tó ìlú mọ̀ọ́ká tó jẹ́ Alábí Pasuma tó dolóògbé ní ẹnujọ́ mẹ́ta sẹ́yìn. A rí pé fi gbogbo ara yọjú síbẹ̀, ṣé kò sí kankan? Kì í ṣe pé mi ò fi gbogbo ara yọjú, mi ò yọjú síbẹ̀ rárá ni. Tí ẹ bá dẹ̀ béèrè pé kí ló fà á tí mi ò fi yọjú síbẹ̀, mi ò sí lé nígbà yẹn ni. Mo wà nílùú òyìnbó, mo wà ní London. Ó ti yẹ yín bí mo lè ṣe wà ní London yẹn, ọjọ́ tí mo dé London yẹn, ọjọ́ kẹta ọjọ́ yẹn, ó ní ìyá wa ṣaláìsí kọ́lọ̀ kó forí jì wọn, ní Alájà Kúbúrátà Àdíjà, màmá Wàsíù Àlàbí. Ṣé ẹ mọ̀ wípé ní ọjọ́ kẹta ọjọ́ yẹn, bí mo ṣe gbọ́ pé nǹkan yẹn ṣẹlẹ̀ gẹ́lẹ́ náà ni mo pe Àlàbí. Bí ilẹ̀ ṣe pé aago ẹ̀ ò lọ, mo wá pe Sulaiman tó jábùrú ẹ̀. Bí mo dẹ̀ ṣe pé Sulaiman tó jábùrú ẹ̀, mo ní ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́ olówó alẹ́gbẹ̀ẹ́ òun, ẹ bá ń gbé fóònù fún kí n kí fún ti màmá ẹ kú ọ̀rọ̀ yẹn, ẹ̀yin wọn á dá o, ó ti yé yín. Bí mo dẹ̀ ṣe gbé fóònù fún báyìí, mo kí dáadáa, mo gẹ̀ ẹ́, mo tù ú, torí kò sẹ́ni tó máa ṣe tí inú ẹ̀ máa dùn. Gbogbo ọ̀gbìn fẹ́ kí ìyàwó akú kó ló ń jẹ́ kó ń dàgbà kó dùnkù, ó ti yé yín. So Alhaji Ṣẹ̀fí Àlàó náà wà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀. Bí mo ṣe kí Àlàbí tán pé ó kú ọ̀rọ̀ màmá o, ó ní àkí ó dán o pé Kàdóso náà wà ń bí o. Alhaji Ṣẹ̀fí Àlàó ó lè gbé fóònù fún. Mo kí Àlàó mi, a máa kú ọ̀rọ̀ yẹn, máa kú dìde. Mo mọ̀ wá London ní màá yẹ kí n wà ní ibẹ̀ yẹn pẹ̀lú yín báyìí o. A dẹ̀ parí yẹn síbẹ̀ yẹn.
ìjọba ẹ̀ láti bá. Ibi ayé bá ti náwó, òní bá wọn náà jú. Ìmọ̀lẹ̀ alájà tó jẹ́ jẹ́ni láti Saudi. Jẹ̀nìlì Saudi, jẹ̀nìlì Saudi. Ọkọ̀ jẹ́ni láti Saudi, jẹ̀nìlì Saudi, jẹ̀nìlì Saudi. Ọkọ̀ jẹ́ni láti Saudi, jẹ̀nìlì Saudi, jẹ̀nìlì Saudi, jẹ̀nìlì Saudi, jẹ̀nìlì Saudi. Jẹ̀nìlá ó ti ní jẹ̀nìlì wúwo. Jẹ̀nìlá ó ní jẹ̀nìlì láti wúwo. Olókèkèrè sísí àwọn ọ̀rẹ́ wa. Olókèkèrè sì wá wá. Oyè ni ó ní jẹ̀nìlì gbà. Ìwọ́dà lé ní ara ní gbọ́gbẹ́. Wọ́n ní sí ìwà lọ. Jẹ̀nìlì Saudi. Ọkọ̀ jẹ̀nìlá kù Saudi. Jẹ̀nìlì Saudi. Jẹ̀nìlì Saudi. Jẹ̀nìlì Saudi. Jẹ̀nìlì Saudi. Jẹ̀nìlì Saudi. Ọkọ̀ jẹ̀nìlá kù Saudi. Jẹ̀nìlì Saudi. Jẹ̀nìlì Saudi. Jẹ̀nìlì Saudi. Ẹ̀dàmọ̀ ni bó ṣe ń ṣe fẹ́fẹ́ fún àkúrẹ́. Ẹ̀gbẹ́ mi ṣe tọ́jú Monday mi o. Monday ọmọ tẹ́ máa nu ẹ̀ láàmì o. Máa wọlé àlàyé mi jẹ̀lí mi. Saudi mi jẹ̀lí mi. Ọkọ̀ jẹ́mi láti jẹ̀lí mi. Àwọn ẹlẹ́kọ̀ọ́ mi jẹ̀lí náà ká ẹ̀jẹ̀. Jẹ̀lí mo ká ẹ̀jẹ̀ mo. Olùwàfẹ́mi ló ń jẹ̀jẹ̀ mi. Ọ̀gá dàrájà jẹ́ mi láti. Ẹ̀ma bọ́lá ti tóbi káàṣì. Bọ́lá ti tóbi káàṣì. Ẹ̀bá ń tọ́jú láti bọ̀jú. Ẹ̀bá ń tọ́jú láti bọ̀jú. Ìyẹn láti bá ẹ̀ lẹ́kọ̀ọ́. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.